ọmọ ìyá mi Sunday Igboho presently nílẹ̀ Yorùbá ní tó dájú ni pé a need the security outfit tiwa tí ò ní jẹ́ pé Christian ní tiwọn, Muslim ní tiwọn, traditionalist ní tiwọn. Èyí tó bá ti kọ́ mẹ́sìn kan lásìkò yìí wàláhì fìtínà ni ó gbẹ̀yìn. Àmìlẹ̀ tó bá jẹ́ pé gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀ a lè manage ẹ̀. A need ẹ̀ fún territorial integrity and territorial security ìlú wa. Ó ṣe pàtàkì ká ní àwọn kan ti ṣiṣẹ́ kọjá kí ti ìrú ẹkùn ó tó dé. Àwọn OPC wọ́n ti jà kọjá. Ẹ wojọ́ wọn lọ lọ́rin, ẹ wo tójú wọn rí. Ẹ wojọ́ tí wọ́n àtàkì wọn lẹ́kọ̀ọ́. OPC kún àkérénú ayé. Nígbà yẹn títí dòní àwọn Àgbẹ̀kọ̀yà ti síwájú wọn, wọ́n ti padà kọjá, wọ́n ti gbalẹ̀ Yorùbá lẹ̀. Àwọn Àgbẹ̀kọ̀yà nígbà táwọn tí mẹ́tàpá kan wọn ò tí dà Àgbẹ̀kọ̀yà ń dómi láwọn tí wọ́n dira wọn gan, tí wọ́n ṣera wọn lọ́kùnrin, wọ́n ti gbara wọn sílẹ̀ kó tó wá di pé ìrù ẹkùn dé. Àwọn oríṣiríṣi kódà àwọn Àmọ̀tẹ́kùn tíjọba dá sílẹ̀ àwọn náà ṣe bẹbẹ. Ẹni tí ò bá mọ nǹkan ni ó sọ pé wọn ò ṣe bẹbẹ. Ṣe ìbọn tí ń bẹ lọ́wọ́ bandit ní bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ni. Àwọn ẹlẹ́ni sunú gbó wọn sun ojú ọ̀nà bí ó ṣe mọ ní ó mọ. àwọn náà try, wọ́n ti ní gbìyànjú. Ọwọ́ akan ìrù ẹkùn báyìí. Ìrù ẹkùn ní sílébù mẹ́sàn-án méje. IRUEKUN ìrù ẹkùn méje ni. Àfi kẹ́ ẹ padán méje fún wa. Kì í ṣe idán abracadabra mọ́ sọ o. Kẹ́ ẹ ṣe solution tí ó fà wá yọ jáde nínú tó ń bẹ ńlẹ̀ yìí. Ara nǹkan tá a wá gbọ́dọ̀ ṣe kí n sáré kà. Ẹ̀yin ìrù ẹkùn mi ní máa dárúkọ olóyè Sunday Igboho mọ́ torí ẹ̀ ti dodidi. Ìrù ẹkùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn ọba tẹ́ ẹ bá ń bájà o. Ẹ lè dáṣẹ́ ìṣe o. Ẹ reconcile pẹ̀lú àwọn gómìnà tẹ́ ẹ bá jọ ní ọ̀rọ̀ pọ̀. Bíjà bá ń bẹ láàrin gómìnà àtààrẹ, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n bí ẹni tó wà láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Òun kálukú ló níbi tó wúlò sí. Yóò níjọ́ tí kọ́nà káàyàn mọ́ tó pé kò sẹ́ni tí ó ṣe fún èèyàn ju gómìnà lọ. Ipò tí Ọlọ́run gbé olóyè Sunday Igboho sílé ní, ó ti kú ọlọ́rẹ̀ ẹnìkan ti dọ̀rẹ́ gbogbo ayé. Irinṣẹ́ tó kù tó nídìí láti kọ̀wé ìtàn òun lélẹ́yìí tó tẹ̀ ẹ́ lọ́wọ́ yìí. Bí Tinubu tó bá tí èèyàn lẹ́yìn, bí Ìgbòkè sì di ti ń bẹ lẹ́yìn èèyàn ni o. Torí kì í padà lẹ́yìn ẹni tó bá mọ̀ kó dúró déédéé. Àmọ́ bó ni wọn ò ṣe nílò ẹ for political game. Bó ni wọn ṣe nílò ẹ láti fi àtáàkì àwọn olóṣèlú míì. Ntí ń tán léegun ọdún, ntí ń tán lọ́dún iléyá ọmọ Lèmọ́mù gan yóò padà rẹran jẹun. Bó ni wọn ṣe nílò ẹ against àwọn political parties míì tó dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n gbélé ẹ lọ́wọ́ tí gbogbo ayé ò rí pé yes ọgbàlẹ̀ Yorùbá sílẹ̀. Ọkùnrin 25 ni ẹ adopt ẹ bí ṣe wulẹ̀ kó mọ̀. Àmọ́ o àárín àwọn olóṣèlú tó wá sí Ọlọ́run nìkan ni ó kọ́ ẹ lọ́gbọ́n tó fi rí lò. Ẹ̀yin ìrù ẹkùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn tí mo wí. Ẹ wá gbìyànjú ẹ nawọ́ ọ̀fẹ́ sáwọn Àgbẹ̀kọ̀yà, ẹ nawọ́ ọ̀fẹ́ sáwọn OPC. Kódà báwọn kan ò gbà tí ẹ nawọ́ ọ̀fẹ́ sí wọn. Ẹni tó bá gẹṣin ní kí ẹni tó wà nílẹ̀ ẹlẹ́ o. Ẹni tó gẹṣin ò tún gbọdọ̀ retí kẹ́ni tó wà nílẹ̀ òkìrun. Ìgbà tí yín lóde yìí Ṣẹ́ríkí ń gómọ̀, Sàmánì ń gómọ̀. Bó lẹ́sẹ̀ fà wọ́n mọ́ra àtàwọn Àmọ̀tẹ́kùn tẹ́jọ mọ́ ṣiṣẹ́ pọ̀ tí ò fi ní sí sabotage. Èyí tó burú jù ní sabotage làwọn tí wọ́n bá ń bẹ nínú ìlú téèyàn tí wọ́n operate. Ó burú gan. Number 3 tó bá recruit àwọn èèyàn. Eléyìí tí olóyè sọ yẹn tó ní ká everybody gbogbo ọmọ Yorùbá máa lọ gba fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́. Àìmọye ẹni tí èsì ran Yorùbá tó ti di Yorùbá. Ẹ̀jẹ̀ aburú wọn ò lè tán lára wọn. Àwọn èèyàn kọ̀ọ̀kan tó ní state kọ̀ọ̀kan ni ó jẹ́ kán wá àwọn èèyàn jọ. Àwọn tí wọ́n malé wọn tán mọ̀nà wọn tán mọ̀ràn wọn tán bá dáràn tán wọn tán mọ ibi tí wọ́n trace sí. Àmọ́ ká kó gbogbo ẹ̀ pọ̀ kì í níyì. Number 3 àbí number 4 olóyè Sunday Igboho téèyàn bá ti wà too available jù èèyàn wà too cheap. Stop making yourself available everywhere. Gbogbo interview mo ti sọ láìmọye ìgbà alágbára ìbínú tán alágbára ìsọ̀rọ̀ tán gbogbo tó bá ń lọ láàrin ìwà àtààrẹ tí bá ń lọ láàrin ìwà àtàwọn gómìnà kò ń ṣe nǹkan tó yẹ kó dórí afẹ́fẹ́. Inú ti gbọ́dọ̀ jìn báyìí torí kò sẹ́ni ó dùn máa forí ẹni. Nínú tó olóṣèlú ó easy fún wọn láti gbé èèyàn gẹ̀ẹ́sìn ó easy fún wọn láti rí èèyàn bọ̀ Ọlọ́run ò ní já ọbọ̀ mọ́ wà available ní gbogbo òde.
mo wà available fún gbogbo ọ̀rọ̀ interview jẹ́nìkan ọmọ grant interview lórúkọ rẹ tẹ́nìyẹn bá tiẹ̀ ṣe mistake wàá lè sọ yí pé èmi kọ́ ni mo ṣe o ọmọ burúkú tí mo ní kó ṣe kíní yẹn nìyẹn ẹ bá dẹ̀ dẹ́yìn ẹ̀ tán fara yín mára pé wò má bínú bá a ṣe máa láyé lọ tá a fi mú jẹnu. Number 4 or number 5 lọ láṣìírí dáadáa mo ti sọ yẹn. Number 6 àwọn tí a jẹ́ bandit tí wọ́n ń filẹ̀ Yorùbá lápè ẹ má lérò yìí pé wọ́n ti study a lot nípa olóyè Sunday Igboho torí they saw him coming kó tó dọjọ́ ènìyàn ti mọ̀ pé ń bọ̀. They will have studied a lot of things about him. Olóyè Sunday Igboho inú ara rẹ̀ ni ó mọ̀. Inú ara rẹ̀ nìkan ni ó mọ̀. Máa jẹ́ màánú bí bàbá wa l'Ógbómọ̀ṣọ́ former premier máa jẹ́ màánú. Ó lóun sọ̀rọ̀ ìyẹn bàbá wa Akíntọ́lá ó lóun òun bá yàwó òun sọ̀rọ̀ olùta òun bá ọmọ òun sọ̀rọ̀ olùta ó ní láti sin lọ Emmanuel lòun jẹ́ ìmánú òun kó gbogbo ẹnu kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ máa jáde. Ẹlẹ́ẹ̀keje irú ẹkùn olóyè Sunday Igboho lọ́wọ́ náà bí relationship ẹ̀ ó ṣe deep pẹ̀lú àwọn sójà àtàwọn ọlọ́pàá àmójú kan ló fi ṣe relationship èèyàn lajú méjì torí orogún ìfẹ́ràn ara wọn dénú àwọn tó bá jọ́ga wọn bó bá ti Ọlọ́run ó kọ ẹ bó ṣe ṣe àwọn gan ni wọ́n máa lànà fún ẹ pé rìn báyìí yóò wá ní orúkọ rẹ̀ tó kọ nílẹ̀ Yorùbá tí ò ní parẹ́ mọ́ títí láé ló jẹ́ sọ pé sẹ́tì hàn gbélé olóyè Sunday Igboho lọ́wọ́ yìí electric ni ó lè tàn mọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn Ọlọ́run ò ní jẹ́ kó ṣọ́ọ̀kì rẹ lálùbáríkà àmín. Olóyè Sunday Igboho mo bí Ọlọ́run ọba fún ẹ ìrú ẹkùn yóò succeed gbogbo bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá Ìbà Gani Adams ẹ pèrà yín ẹjọ fọwọ́sowọ́pọ̀ báyìí ọmọ ìyá nìyín ọkẹ nìkan lẹ́ni ni yóò tún kẹlòmíì lọ́la ẹnìkan lọ́kàn lánàá ìbẹ́ nìkan ló lọ́nà ẹnìkan ló lò ní o Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o Ọlọ́run ló wàmọ́ mi káàtì ìbíní lásàyẹ fúnna wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó. Ìtàn láńkọ àńkọ̀tàn rèé. In 50 years to come majority wa ti dìtàn àwọn tí bá ń bẹ láyé ni wọ́n á kọ̀tàn wa ẹ̀ wá rí níparí mo tún repeat ẹ̀. Tẹ́ bá anybody tó bá ní mo ṣẹ̀wọ̀n ẹ pé wọ́n má bínú ìbẹ́ni kankan já o Ọlọ́run ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o.